àfìgbà tóbìnrin pupa yìí kó bá Akpabio. Natasha ti Fain jù làwọn ọkùnrin ṣe ń lé kiri, ohun tó kó bá olórí ilé ìgbìmọ̀ aṣòfin nìyẹn. ọ̀rọ̀ náà ti kúrò ní kékeré báyìí, lójoojúmọ́ ni kínní náà sì ń ya obì tó ń yàbídún. ọ̀rọ̀ olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Akpabio àti arábìnrin Natasha-Akpabio ìlú Agàn ni. ọ̀rọ̀ náà ti kúrò ní kékeré báyìí, ó ti fọ́nká ju ohun tí wọ́n rò ó sí lọ. ọ̀rọ̀ ti dìjà láàrin Bukola Saraki, olórí ilé ìgbìmọ̀ aṣòfin àtijọ́, àti Akpabio. ó ti di ìjà láàrin Akpabio àtàwọn aṣòfin kan. ó ti dájà sílẹ̀ láàrin Natasha àti ìyàwó Akpabio. àwọn ẹgbẹ́ ajìjàgbara bíi 10 ló ti wà lẹ́nu ẹ̀ báyìí. bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn lọ́ọ̀yà àti ẹgbẹ́ àwọn obìnrin alákọ̀wé. Abubakar Atiku náà ti sọ̀rọ̀ pé ọ̀nà tí Akpabio gbé ọ̀rọ̀ náà gbà pàápàá mú ìfura dání. bẹ́ẹ̀ ni Peter Obi ní kò sí ìdí tí wọ́n fi gbọ́dọ̀ lé Natasha kúrò nílé ìgbìmọ̀, nítorí ohun tó sọ kì í ṣe ohun tí ẹnikẹ́ni lè fi ògùn ẹ̀ gbárí pé irọ́ ni àbí òótọ́ ni. nítorí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ojú ẹnikẹ́ni. Fẹ́mi Fálànà pàápàá ti sọ̀rọ̀ pé àfàìmọ̀ kó má jẹ́ ẹsẹ̀ òfin làwọn máa fi yanjú ẹ̀. níbi tí ọ̀rọ̀ náà lè dé, Akpabio gan ní ọ̀rọ̀ Natasha yìí kó ìnira àti ìrẹ̀wẹ̀sì tààrà bá òun, nítorí òun kò rí irú ẹ̀ rí láyé òun. ló bá kọjú sí àwọn obìnrin tó ń bá sọ̀rọ̀, ó ní ẹ wò mí, ṣé bí ẹ̀yin obìnrin lẹ jókòó síwájú mi yìí, ṣé bí gbogbo yín lẹ mọ̀ mí, èwo ni mo bá ṣeré gélé rí nínú yín? àbí ẹnìkan wà nínú yín tí mo dojúkọ pé mo fẹ́ bá a ní nǹkan kan papọ̀ ni? ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé alákòóbá gidi kan lóbìnrin yẹn. èmi nìkan kọ́ ló sì ti ṣe bẹ́ẹ̀ sí. bí ọ̀rọ̀ bá ti pa òun àtẹnìkan pọ̀ bẹ́ẹ̀, yóò purọ́ mọ́ ni. bí wọ́n bá sì wádìí irọ́ tó bá pa mọ́ ẹnìkan láti òní dọ̀la, kò sẹ́ni tó máa rí ìdí òkodoro, nítorí kò ní rí ẹ̀rí gidi kan kó kalẹ̀. ó ní mo bá ẹ sọ̀rọ̀ láti ọjọ́ 8 oṣù kejìlá 2023 níbi tí mo ti ń ṣe ọjọ́ ìbí mi ní pápá ìṣeré ńlá tí èrò lọ bí omi, pé mo ní mo fẹ́ ṣe nǹkan kan fún ẹ. ọ̀rọ̀ yẹn kò sì jáde lẹ́nu ẹ láti ọjọ́ yìí wá. o ò sọ fún ìyàwó mi, o ò sọ fẹ́ nìkan, ọkọ ẹ̀ náà ò mọ̀. ó wá dìgbà tí mo ní kó pààrọ̀ ìjókòó ẹ̀ ká yí kọmitì padà, ó wá ní mo fẹ́ bá ẹ ṣe kinní kan. ẹ wo bó ṣe ń bọ orúkọ ilé ìgbìmọ̀ jẹ́, abẹ́ẹ̀rí ni. ra tí Akpabio sọ ìdùn Natasha ń lòun náà bá tún ní. kí ni mo fẹ́ purọ́ mọ́ ẹ fún? kí ni mo fẹ́ purọ́ mọ́ ẹ sí? ohun tó ṣe fún mi ni mò ń sọ. ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ, nítorí èmi kọ́ làkọ́kọ́ tí mo máa fi ẹ̀sùn bẹ́ẹ̀ kàn ẹ́. Joy ńkọ́? Joy nínú ẹ̀. ṣe bí bó ṣe ná nǹkan sí náà nìyẹn kí yẹn tó fọ́ ẹ létí. kò sí ohun tó le nínú ọ̀rọ̀ yìí. jẹ́ kí wọ́n wádìí ọ̀rọ̀ náà wò, kí wọ́n investigate ẹ̀. nígbà yẹn ni ẹnikẹ́ni tó lè mọ̀ bóyá irọ́ ni mò ń pa tàbí òótọ́ ni mò ń sọ. kí ló dé tí o kò jẹ́ kí wọ́n wádìí ọ̀rọ̀ yìí wò, tí ìwọ àti àwọn aṣòfin tó ń halẹ̀ mọ́ fi yọ mí nílé ìgbìmọ̀? kí ló dé tí o kò jẹ́ kí wọ́n wádìí? ìyẹn ni kò ṣàlàyé fún gbogbo ayé. èmi kọ́ ni mò ń borúkọ ilé ìgbìmọ̀ jẹ́ o, ìwọ fúnra ẹ ni. bẹ́ẹ̀ lèmi ò sì bẹ̀rù ẹ, nítorí mi ò purọ́ mọ́ ẹ. ohun tí èèyàn bá ṣe fún mi lèmi máa sọ o. Natasha ló ń tu bí ejò yẹn o, tí lọ́ọ̀yà ẹ̀ Victor Giwa sì ń ṣàlàyé pé kò sí gìrì, ọ̀rọ̀ yìí yóò padà bígè yóò bí àdùbí. ọmọ yẹrí ẹ òkò ń bọ̀ ni. ẹnìkan ló túbọ̀ fọ́ ọ̀rọ̀ náà lójú. kò sì sẹ́ni tó mọ ohun tó dé tó fi sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lásìkò yìí. ìdí sì ni pé kò sẹ́ni tó mọ̀ bóyá ẹ̀yìn Natasha ló wà ní o, tàbí bóyá ẹ̀yìn Akpabio. ẹni náà ni olóyè Adéṣeyẹ Ògúnlẹ́wẹ̀. sẹ́nẹ́tọ̀ lòun náà láti Èkó tẹ́lẹ̀, bẹ́ẹ̀ olóṣèlú ńlá sì ni. ó ti wà nínú APC, ó ti bá wọn ṣe AD, ó ṣe PDP, ó sì mọ gbogbo ohun tó ń lọ. Ògúnlẹ́wẹ̀ ni ọ̀rọ̀ Natasha kò rí bí àwọn èèyàn ti ń sọ yẹn o. ó ní Natasha ti Fain jù ni. ó ní obìnrin pupa náà rẹwà débi pé kò sí bó ṣe lè kọjá lára ọkùnrin tí ọkùnrin náà kò ní tún wò lẹ́ẹ̀kejì. ó ní bẹ́ẹ̀ ni ìyẹn kì í ṣe pé ọkùnrin tó bá wò ó bẹ́ẹ̀ jẹ̀bi, nítorí bí Ọlọ́run ṣe dá gbogbo ọkùnrin nìyẹn. ó ní lóòótọ́ làwọn obìnrin wà nílé ìgbìmọ̀ aṣòfin tó sì jẹ́ àwọn máa ń bọ̀wọ̀ fún wọn dáadáa ni. àwọn obìnrin bí ọkùnrin ni wọ́n. kò sì sí ẹni tó tilẹ̀ lè pè wọ́n lóbìnrin tí wọn kò ní bá tọ̀hún ja àjàdíjú, nítorí kò sí ohun tí àwọn ọkùnrin aṣòfin ṣe táwọn obìnrin yìí kò ní ṣe. ṣùgbọ́n Ògúnlẹ́wẹ̀ ní ọ̀rọ̀ ti Natasha yàtọ̀, pé ó yàtọ̀ gan ni. obìnrin tó sì rẹwà ni. ó yàtọ̀ sí àwọn aṣòfin tó kù.
nítorí kò sí bí òun ṣe lè kọjá níbi tí àwọn ọkùnrin bá péjọ sí tí wọn ò tún ní tún wò dáadáa. Bóyá ohun tí Ògúnlẹ̀wẹ̀ wa ń sọ ni pé nítorí pé Natasha Fain yìí yóò ṣòro kí Akpabio tó gbójú ń bẹ̀ nítorí ojú kì í rí arẹwà kó má kí, tàbí kó jẹ́ pé ohun tí sẹ́nẹ́tọ̀ àtijọ́ náà ń wí ni pé bí Akpabio bá tilẹ̀ pe Natasha nítorí pé Fain kò sóhun tó burú nínú ìyẹn. Títí di bá a ṣe ń wí ni ọ̀rọ̀ náà wà nílé ẹjọ́, àmọ́ ẹjọ́ ẹ̀ kò tí ì bẹ̀rẹ̀ níbi tí ọ̀rọ̀ náà sì ń lọ. Ìyẹn bó ti ń le sí lójoojúmọ́ yìí, kò sí kí ẹjọ́ náà má ta epo pupa sí aṣọ àlà tí Akpabio wọ̀, ìyẹn bó bá ṣe pé aṣọ funfun ló wọ̀ lóòótọ́. Nítorí ibi tí ọ̀rọ̀ náà dé, àwọn èèyàn kò fẹ́ gbọ́ ti ẹnu Akpabio mọ́. Wọ́n ní wọ́n bú ológbò lábẹ́ ẹ̀kẹ́ kan gírí, ó torí ẹ̀ ó dílẹ́kún, ó wú tutu, ṣé wọ́n purọ́ mọ́ ni. Ohun tí ọ̀pọ̀ sì ń bá a jà fún ni pé kò yẹ kó jẹ́ pàápàá bẹ́ẹ̀ ni wọn yóò ti lé Natasha kúrò nílé ìgbìmọ̀. Wọ́n ní ó yẹ kí wọ́n gbọ́ ti ẹnu ẹ̀ kó tó di pé wọ́n lé e. Ohun tó sì fa ìjà Akpabio àti sẹ́nẹ́tọ̀ Bukola Saraki nìyẹn. Saraki ní kí Akpabio fi ara ẹ̀ sílẹ̀ kí àwọn ẹlẹgbẹ́ àti àwọn aláàtá wádìí ẹ̀ kí wọ́n sì mọ kókó ọ̀rọ̀ náà gan, kì í ṣe pé kó sáré ṣèdájọ́ ọ̀rọ̀ náà lọ́wọ́ ara ẹ̀. Tí wọ́n sáré gbé ẹjọ́ síwájú ìgbìmọ̀ tí ìgbìmọ̀ sì ní kí wọ́n lé, tí òun Akpabio tí ọ̀rọ̀ kan gan sì sáré jangi mọ́lẹ̀ láti fàṣẹ sí i. Àmọ́ inú Akpabio kò dùn pé ẹnu Saraki ni irú àmọ̀ràn bẹ́ẹ̀ yẹn ti jáde. Ó ní kò yẹ kó jẹ́ òun. Nígbà tí Akpabio ń bá àwọn ọ̀dọ́ kan tí wọ́n wá kí i sọ̀rọ̀ ló ti sọ bẹ́ẹ̀. Ó ní àwọn olóṣèlú kan, ọ̀kan láti Adamawa àti èkejì láti Kwara ń sọ pé kí òun kọ̀wé fi ipò òun sílẹ̀ nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan. Àwọn náà sì mọ òfin ilé ìgbìmọ̀ o, àmọ́ wọ́n ṣe bí ẹni pé wọn kò mọ òfin ilé ìgbìmọ̀. Wọ́n ń wá ṣe kátikàti bí ológbò tó pàdé ọmọ ajá lókè àjà. Ó lóhun tó ń ṣe wọ́n gan kò yé òun. Ó ló sì yé òun, òṣèlú àtakò tí wọ́n ti sọ di nǹkan bàbàrà mọ́ ara wọn lọ́wọ́ ló sì ń yọ wọ́n lẹ́nu. Gbogbo ẹni tó gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n mọ̀ pé Atiku ló wá láti Adamawa, Saraki ló sì wá láti Kwara. Ohun tó jẹ́ kí Saraki fèsì nìyẹn pé ṣé òun ní kí Akpabio kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ ni. Ó ní òun kò sọ bẹ́ẹ̀. Ohun tí òun wíwí ni pé láti ṣe àpọ́nlé gidi fún ilé ìgbìmọ̀ aṣòfin àti láti má ṣe ta ẹrẹ̀ sí ilé ìgbìmọ̀ náà lára nítorí ohun tó ṣe kí Akpabio jẹ́ kí wọ́n wádìí òun. Saraki ní ẹni tí kò jẹ gbì kò lè kú gbì, bó bá sì jẹ́ lóòótọ́ ni ara Akpabio mọ́ yóò jáde nínú ìwádìí tí wọ́n bá ṣe. Kìnní náà yóò sì túbọ̀ ṣe àpọ́nlé fún wọn lára ni. Àmọ́ wàdùwàdù tí wọ́n sáré fi ṣe ọ̀rọ̀ náà bí ẹni tó fi wàdùwàdù já idà lókè ni, kò sí kí idà má gé e. Idà náà ló sì ti gé Akpabio lọ́wọ́ lẹ́sẹ̀ yìí, ìpọ́n sì ti tọ́ báyìí. Bí yóò ti dá ẹ̀jẹ̀ náà ló kù tí gbogbo èèyàn ń wòran ẹ̀. Níbi tí ọ̀rọ̀ dé yìí yóò pẹ́ díẹ̀ kí Akpabio àti Saraki tó tún fẹ́ràn ara wọn. Ohun tó tilẹ̀ wá ṣẹlẹ̀ ni pé gbogbo ohun tí Saraki sọ yìí náà ni àwọn èèyàn tó kù ń sọ, àfi bí ìgbà tí wọ́n ti sọ kínní náà fún ara wọn tẹ́lẹ̀. Ṣé ọ̀rọ̀ aṣiwèrè ní yàtọ̀ rẹ́gí ni tàwọn ọlọ́gbọ́n máa ń bá ara wọn mu. Fálànà ní irú àwọn ìwà yìí gbọ́dọ̀ dópin ní Nàìjíríà. Kó jẹ́ bí aṣòfin kan bá ti sọ̀rọ̀ tàbí tó fẹjọ́ sùn, bí ọ̀rọ̀ náà bá sì ti kan olórí aṣòfin, yíyọ ni wọn yóò sáré yọ tọ̀hún dànù. Ó ní kò sí ohun tí ẹnìkan ṣe tí ẹlòmíì kò lè ṣe. Ó ní ṣíṣe agbára lò gbáà ní bí wọ́n ṣe ń ṣe yìí, pàápàá irú èyí tí Akpabio ṣe. Ó ní bí ìgbà tí agbára ń pa bí ọtí ni. Àti pé ohun yòówù tí Natasha bá ṣe, òun ló wá fẹjọ́ sùn. Gbogbo èèyàn ló sì gbọ́dọ̀ gbọ́ ti ẹnu ẹ̀ títí lórí àwọn olórí ilé ìgbìmọ̀ aṣòfin yìí. Kì í ṣe kí wọ́n kàn díjú mọ́rí pé àwọn ti lé e lọ. Ó ní irú ẹ̀ kò ṣeé ṣe, àwọn kò sì ní í gbà. Kò sí ẹnikẹ́ni tó sì lè ṣe ìyẹn tí àwọn yóò jẹ́ kó ṣe é gbé. Báwo lèèyàn yóò ṣe lè fi ẹjọ́ ẹnìkan sùn ní February 28 tó sì di March 5 kí ẹ lé ẹni náà lọ láì jẹ́ kó sọ tẹnu ẹ̀. Fálànà ló ń bínú bẹ́ẹ̀ o. Ohun tí èyí túmọ̀ sí ni pé àwọn Fẹ́mi Fálànà ti ń múra láti bá Akpabio kẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà bí wọn kò bá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà. Bẹ́ẹ̀ bí òun ti ń sọ̀rọ̀ ní Serap, ẹgbẹ́ kan tóun náà máa ń jà fẹ́tọ̀ọ́ àwọn ọmọ ènìyàn níbi tí ọ̀pọ̀ àwọn lọ́ọ̀yà wà, sọ pé kí Akpabio tètè rí i pé wọ́n dá Natasha padà sípò ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ilé ẹjọ́ làwọn ń lọ tààrà o. Àwọn yóò sì kúrú, àwọn yóò bá Akpabio dọ́gba. Bó bá sì jẹ́ ti gíga náà ni àwọn yóò gùn, àwọn yóò bá a dọ́gba. Ẹgbẹ́ náà ní báwo ni Akpabio yóò ti ṣe bẹ́ẹ̀ yẹn
yọ ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àjẹké lánàá ọmọ kú lónìí ta ni kò wá mọ̀ pé àjẹ́ àná ló pa ọmọ tó kú lónìí jẹ. wọ́n ní ohun tí Akpabio ṣe yìí ó fi hàn wípé kò nífẹ̀ẹ́ àwọn obìnrin tó bó ṣe yẹ, bẹ́ẹ̀ ni kò sì ṣe ohun tó yẹ kó ṣe, pé ṣé láàrin odidi oṣù 6 Natasha kò ní ṣiṣẹ́ kankan ni, kò ní ṣojú àwọn èèyàn tí wọ́n yàn wá sílé ìgbìmọ̀, bẹ́ẹ̀ ni kò ní gba owó tó yẹ kó gbà. Serap ní alá tí ò lè ṣẹ nìyẹn o, bí Akpabio bá sì gbọ́n tí kò fẹ́ wàhálà kó tètè yí òfin náà padà kíákíá ni. kinní kan wá ní o, ìyẹn ni bí Natasha ṣe rí láàrin àwọn èèyàn tiẹ̀ gan-an. ó jọ pé obìnrin náà ṣe iṣẹ́ gidigidi láwọn agbègbè tó wá ṣojú, nítorí ó fẹ́rẹ̀ jẹ́ ní gbogbo Kogi kò síbì kan tí wọn kò ti fẹ́ràn ẹ̀ nítorí àwọn iṣẹ́ tó ti ṣe fún wọn. nígbà tí ìjà yìí bẹ̀rẹ̀ ní gbogbo àwọn tó ti ṣètò ìrànlọ́wọ́ lóríṣiríṣi lágbègbè náà bẹ̀rẹ̀ sí jáde. àwọn tó ti kọ́ ilé ìwé fún, àwọn opó tó ti ṣe lóore nípa pípèsè àwọn ohun tí wọ́n lè máa ṣe jẹun fún wọn, àwọn ọmọléèwé tó ti ra ohun èlò olówó ńlá fún, àwọn ọsibítù tó ti ra irinṣẹ́ ìgbàlódé fún, àti àwọn nǹkan amáyédẹrùn míì tó ti ṣe láàrin gbùngbùn Kogi tó ti wá. gbogbo àwọn èèyàn yìí náà ni wọ́n dìde, wọ́n sì ń sọ fún Akpabio pé yóò tún kinní yìí ṣe ni o, bí bẹ́ẹ̀ kọ́ ohun tí kì í jẹ́ kí adìyẹ tọ̀ àwọn yóò fi hàn o. ohun tí a sì ń gbọ́ ni pé ẹgbẹ́ obìnrin lóríṣiríṣi náà ti ń ṣarajọ, wọ́n ní àwọn yóò yabu Akpabio bí ògiri àlàpà. apá àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ kò sì ní ká àwọn bí àwọn bá dé togun-togun. Zainab Muhammad ló ṣáájú àwọn obìnrin náà, wọ́n múra ìjà gidigidi ni. àmọ́ o, ìjọba àpapọ̀ ti dá sọ̀rọ̀ yìí, wọ́n sì láwọn yóò yanjú ẹ̀. ó dàbí pé ohun tó fẹ́ fi Akpabio lọ́kàn balẹ̀ díẹ̀ nìyẹn. Alájà Iman Sulaiman Ibrahim tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn obìnrin ti sọ pé àwọn ò lè lajú sílẹ̀ kí iye obìnrin tó wà nílé ìgbìmọ̀ aṣòfin dínkù tàbí kí wọ́n má lè ṣojú obìnrin tó bó ṣe yẹ. ó ní nítorí bẹ́ẹ̀ àwọn yóò bá ọ̀tún sọ̀rọ̀, àwọn yóò bá òsì sọ̀rọ̀, àwọn yóò sì rí i pé àwọn yanjú ọ̀rọ̀ náà ó tán pátápátá. bí eléyìí bá ṣeé ṣe, àfi kí Akpabio gbà lò kó máa jó, nítorí níbi tí ọ̀rọ̀ ń lọ yìí kìí náà ti fẹ́ di èébú àlọ táwọn tabọ tí àná rẹ. gbogbo àwọn tí wọ́n ti ń bú Natasha tẹ́lẹ̀ ni wọ́n ti ń yí padà. wọ́n ní bó bá jẹ́ Akpabio kò ti ṣe irú nǹkan báyìí rí ni, àwọn ìbágbèjà ẹ, àwọn ìbágbẹ̀rí ẹ̀ jẹ́. àmọ́ òun náà ti fi hàn tẹ́lẹ̀ pé òun ò ṣeé fi obìnrin ṣọ́, pàápàá obìnrin tó bá fàìn, gẹ́gẹ́ bí Ògúnlẹ̀wẹ́ ti wí. ohun tó sì jẹ́ kí wọ́n máa gbèjà Natasha nìyẹn tí wọ́n sì ń dáná sídìí Akpabio. nítòótọ́ ni mo wí fún yín, obìnrin pupa náà kó bá olórí ilé ìgbìmọ̀ aṣòfin. Ọláyíwọlá alága ló ṣèwádìí ọ̀rọ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà ìtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.